ó ní ọmọ aráyé rojọ́ ẹ̀ láìdá òun banújẹ́ má banújẹ́ rántí pé òkìkí òkè ń kọjọ́ ariwo òkè ń poṣù ohun tí èèyàn bá ń lé òun lẹni máa ń rí àwọn tó ń rojọ́ èèyàn kiri tán bá ti rí ṣe rere àbí ògo lára ẹ̀dá ohun tí àwọn fúnra wọn tí wọn ò lè ṣe òun ni wọ́n fi ń rojọ́ ẹ̀dá kiri wọ́n rò ní burúkú wọ́n rò níre gbà wípé tìbítìrẹ la dálé ayé tí wọn ò bá rojọ́ ẹ̀ níbi tí wọn ò bá rò níre báwo làwọn ọmọ aráyé ṣe fẹ́ mọ̀ ẹ́ àwọn tó bá máa mú tiwọn tí wọ́n á fi ṣe ìbànújẹ́ ló máa ń jẹ́ fúru wọn àwọn tó bá ti mú tiwọn tó bá ti gbó níre yọ ṣe níre tí wọ́n máa ń dé tó gbogbo ẹ̀yin tẹ́ bá ní wọ́n sọ̀rọ̀ yín bí lẹ́yìn wọ́n sọ lọ́tún wọ́n sọ lósì ẹ má jẹ́ ká fi ṣèbínú inú ayọ̀ ni inú ògo ni rántí pé ìgbà kan ló wà nípò tí ò jẹ́ èèyàn téèyàn ò lè sọ̀rọ̀ ẹ ìgbà téèyàn wá ń tọ́kọ́ oríire gidi ni àwọn tó mu níbi jẹ́ kan mu àwọn tó mu níre ẹ̀jẹ̀ kan mu ẹ̀yin èèyàn wá lé ibi tá a bá ń lọ òun ni ká máa kọjú mọ́ ó jẹ́ ohun tí a mú wá fún yín lórí ètò ìgbélárugẹ àṣà Yorùbá lẹ́nu ire owó ire ọmọ àlàáfíà àkùbálẹ̀ ọ̀rọ̀ a máa jẹ́ ti gbogbo wa ó tún dìgbà míì tá a tún máa pàdé lórí ètò olóyè Dr. Fatoki Adébáyọ̀ láti ìlú Berlin Germany ẹ ṣé àdúpẹ́ ire o.